eléyìí ìṣàkọ́kọ́ nígbà tí mo ra ilẹ̀ l'Akíngbọ́lá mo rí ìwé ìdájọ́ tí àwọn Akíngbọ́lá tí wọ́n nílẹ̀ fi tí wọ́n fi wín ní kọ́. létà àwọn tó lọ dojú ẹ̀rú ilé mi tí mo kọ́ ń bẹ̀ wọ́n wó ni mo tún fi sá wánú gbọ́nbí ní Mọ́lárèrè adẹ̀wádìí ń gbà yẹn ilé mi tiẹ̀ dènà sí ìsákúlà ṣùgbọ́n tá a bá wò tá a ní tara wa jẹun tí wọ́n ń fa àdánwò ìfún wa nínú ìlú ó ń la àfikún ó ti ń dá wàhálà lẹ tó bá yẹ pé tí sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà kábíyèsí wa ló wọ́n mọ̀ mí dáadáa kábíyèsí wa Adéwọ̀lú Ládọjà wọ́n mọ̀ mí dáadáa tí ó bá ti jẹ́ pé nǹkan tí ìjọba ó ṣe ó bá ti jẹ́ nǹkan tí ó bẹ̀nẹ́fìtì gbogbo ìlú Ìbàdàn àtakò ṣùgbọ́n ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ ni pé ọ̀nà méjì ni wọ́n lè bá ní gbé nǹkan ìgbà any development tá a bá ti ń ṣe tí ẹ̀mí èèyàn bá ti ń sùn ó ti kúrò ní development àwọn èèyàn ń kú sà ní ibi tá a ti rí tí a ti wọlé màmá kan wà níbẹ̀ wọ́n wá máàkì ilé rẹ̀ kò yẹ díjọ́ tí wọ́n wò tí màmá yẹn fi jáde láyé táwọn èèyàn bá ń gbọ́ mi wọ́n lè tẹ́sí báyìí sí. nǹkan ẹ̀bẹ̀ tá wà ń bẹ ìjọba wa ó ní pé option méjì ni kò síbi tá a fẹ́ lọ bá àwọn gan tí wọ́n wà ìjọba tí wọn ò bá ní ṣàbòsí wa wọ́n mọ̀ pé nǹkan ọ̀rọ̀ ọ̀rùn bóyá ti jọ mọ́ nígbà mọ̀ nǹkan lè mi ló mọ́ra sìmẹ́ntì bẹ́ẹ̀ yẹn ọba ra sìmẹ́ntì kan ní ìsìn 10,100 ó tún ṣẹ̀ṣẹ̀ fi ọkọ̀ gbé ní. ibo la fẹ́ bá lọ bá àṣìṣe rówó ńgbà náà rówó mọ́. Akin Ọ̀ṣun Olúdáre ló kọ́ mi aka Bàbá Òdùà ibi tá a wà yìí là ń pè ní Òdùà zone ní Mọ́lárèrè ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ wọ́n ò ní pé kí wọ́n mọ̀ wo ilé lé wa lórí láì bàjẹ́ wípé option wà èkínní àti rírọ̀ ẹ̀rí mísà development tí wọ́n bá fẹ́ ṣe kí wọ́n mọ̀ jẹ́ àwa tí nǹkan wọn bá àfẹ́ẹ̀tì ká wà ní inú ìbànújẹ́ léètọ́ ẹ pé ní àdúgbò Mọ́lárèrè náà a rí àpẹẹrẹ tá a lè sọ tí àwọn èèyàn sì lè jẹ́rìí sí i nígbà tí rélùwé owó ilé gbogbo létí nǹkan ẹ̀ affect wọ́n fún kò sí ẹni tí ọ̀kanlé rẹ̀ ń bẹ lọ́nkọ́ kanlé òun ẹ wádìí wò èmi òun parọ́ ọmọ Òdùà ni mí wọ́n ṣètò kálukú wọ́n tó fún kálukú láyè pé oṣù mẹ́fà kí kálukú ó fi lọ yanjú ọ̀rọ̀ ara rẹ̀ tó bá jẹ́ wípé bó ṣe rí tó bá yẹ wípé wọ́n mọ̀ wípé tí ó ṣẹlẹ̀ náà nù bí wọ́n bá kọ́ ilé tí a kọ́ wa káàkiri ibi gbé ni tí a máa mọ̀ pé akọ́lé wọn lè kó gbogbo wa lọ no problem tàbí bẹ́ẹ̀ bá kọ́ ẹni tí ó bá affect kí wọ́n rí wípé káàánú owó tí nǹkan wí ní ìsìn kí wọ́n bí followers wọ́n gbé wa táwa náà ó dẹ̀ gbé tiwa tí wọ́n dẹ̀ fún kálukú ní tí ó dùn mọ́ nínú kó tó di pé wọ́n bá ti ajẹ́ ká dákun ká jọ nítorí torí mo lo slangi nítorí pé ẹ má jẹ́ àtàrà wa láì tí ìwọlé gan àìsàn tí àwọn ọmọ mi wọ́n máa wò lára òbí wọn dọjọ́ ọkú ẹ̀ ti wà lára ẹ má jẹ́ àtàrà wa ẹ kàn ń wo ọ̀pọ̀lọpọ̀ wa báyìí ni ọ̀rọ̀ ọkọ àti ìyàwó kan ò yéra wọn mọ́ nínú ilé ìrònú ti dorí àgbàkodò òun ló jẹ́ kí n sọ ọ̀rọ̀ tí mo sọ kì í ṣe pé mo fi yájú sí ìjọba ṣùgbọ́n àdánwò ti dé bá gbogbo àwa tí nǹkan yìí kàn Ọlọ́run aláàánú kò ní fi àdánwò kan gbogbo wa ẹnjìnì Olúwaṣèyí Mákindé lẹ́yìn tí wọ́n bá ṣèjọba ìtàn kí wọ́n tó ràgbéga tó ju gómìnà lọ ni ṣùgbọ́n kí wọ́n jọ nítorí Ọlọ́run kí wọ́n níran pé àwa tá a dúró ti àwọn náà nì gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ tí ó bá mú inú tiwa náà dùn la fẹ́ kí wọ́n ṣe fún wa ẹ ṣé púpọ̀.